ونستغفره ونتوب إليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخوة الإيمان، السلام عليكم ورحمة الله وبركاته. lẹ́yìn ìgbà tí a dúpẹ́ fún Ọlọ́run Ọba, a tọrọ ìkẹ́ Ọlọ́run àti ìgẹ́ rẹ̀ fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam. A bẹ̀ Ọlọ́run Ọba nínú títóbi rẹ̀, eléyìí tí a tún máa ṣe àgbéyẹ̀wò rẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run Ọba lásìkò yìí, ọlọ́mọṣẹ́ ṣe ní sábàbí ìdáyà fún ẹnìkọ̀ọ̀kan wa àti àwa tí a ń wí àti gbogbo etí tó ń gbọ́ wa bi rahmati iya arhamar rahimin. Ibi tí a ti dúró, ibẹ̀ náà ni a ti máa tẹ̀síwájú. Suratun Nahl aya 67 náà ni a ti dúró. A sì máa tẹ̀síwájú pẹ̀lú ògo Ọlọ́run ní aya 68. Tí a bá wo aya 67 tí a ti dúró àti aya 68 eléyìí tí a ti bẹ̀rẹ̀, Ọlọ́run Ọba ó ń ṣàlàyé nípa àwọn ìdẹ̀ra rẹ̀ lérí àwọn ọmọ Ànábì Adam. Ó bẹ̀rẹ̀ ìdẹ̀ra náà lórí sísọ̀kalẹ̀ al-Qur'an, ìdẹ̀ra Ọlọ́run Ọba tó tóbi, àánú Ọlọ́run, ìkẹ́ rẹ̀ tó bù áyà, òun ni nuzul Qur'an al-Karim, sísọ tọ́lọ́run sọ al-Qur'an kalẹ̀. Bákan náà òjò, ìkẹ́ Ọlọ́run tó tóbi ni. Bákan náà àwọn èso, dàbínù ni, èso inab ni, ìkẹ́ Ọlọ́run ní gbogbo àwọn nǹkan wọ̀nyí. Báwọn ìkẹ́ Ọlọ́run Ọba yìí bọ́lọ́run sí wá ṣàlàyé rẹ̀ fún wa, ó fẹ́ kí a mú àwọn wáàsí nínú àwọn nǹkan tó ṣe níkẹ́ fún wa yìí. Agbọ́nrin yìí òun náà ni àlàyé tí a ń ṣe lọ́wọ́. Ọlọ́run Ọba tún wá ń tẹ̀síwájú nípa àlàyé ìkẹ́ rẹ̀ lérí wa. Ọ̀kan náà àwọn ìkẹ́ Ọlọ́run òun náà ni a tún fẹ́ kà ní àyà eléyìí tí a mọ̀ tú lé ní. Àbí Ọlọ́run Ọba subhanahu wa ta'ala kó má káwọ́ ìkẹ́ rẹ̀ lórí ẹnìkọ̀ọ̀kan wa. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون. نعم. ثم كلي من كل الثمرات فاسلكي سبل ربك ذللا يخرج من بطونها شراب
مختلف ألوانه فيه شفاء للناس إن في ذلك لآية لقوم يتفكرون. abẹ̀rẹ̀ tútùmọ̀ al-Qur'an pẹ̀lú orúkọ Ọlọ́run ọba tí ó kẹ́ gbogbo wa láyé, ọba tó ṣe pé odò ẹni tó bá ṣe ti ẹnìkan ó ní yóò kẹ́ tó bá dìjọ gbójá al-qiyama. Ọlọ́run ọba tó ga, Ọlọ́run ọba ní wa awha rabbuka ila an-nahl. Ọlọ́run ọba ń sọ àwọn ìdẹ̀ra rẹ̀ lérí àwọn ẹ̀dá. Ọ̀kan nínú àwọn ìdẹ̀ra Ọlọ́run tọ́lọ́run ọba fẹ́ ká ronú sí púpọ̀, ká sì tara rẹ̀ kẹ́kọ̀ọ́, ká tara rẹ̀ gba wáàsí. Ọ̀kan ni kòkòrò oyin. Ẹ wo al-Qur'an, kòkòrò oyin tẹ́rí yẹn bí ṣe máa ṣe oyin, tí oyin tó wá ń jẹ́ àǹfààní fún ayé, oúnjẹ ó sì tún jẹ́ ìwòsàn. Ìdẹ̀ra Ọlọ́run ọba leléyìí, èyí tó ṣe wípé in tí kòkòrò oyin ń ṣe kò sí fáktírì kan nínú àwọn pharmaceutical factory tó lè produce déédé irú nǹkan tí kòkòrò lásán tó ń ṣe. Báwo ló ṣe ń ṣe sáyẹ́ǹsì tó ń lò yẹn gangan tá a fi ń rí oyin pé Ọlọ́run ọba tó dá wa kò dá wa kalẹ̀ lásán. Gbogbo ohun tí ó jẹ́ àǹfààní fún wa, gbogbo ohun tí ó jẹ́ ìfọ̀kànbalẹ̀ fún wa, gbogbo ohun tí ó jẹ́ ìwòsàn fún wa, gbogbo Ọlọ́run ọba kó tì wá gẹ́gẹ́ bí àánú Ọlọ́run lórí ẹnì kọ̀ọ̀kan wa. Ọlọ́run ọba ní wa awha rabbuka ila an-nahl. Ọlọ́run rẹ̀ ànábì sallallahu alayhi wa sallam, Ọlọ́run ọba ló fi mọ̀, Ọlọ́run ọba rẹ̀ ó fi ìmọ̀ mọ̀ kòkòrò oyin. Wa awha látara wáyí, Ọlọ́run ọba lo wáyí fún kòkòrò oyin. Àìsọ fún wa pé ìyàtọ̀ tó ń bẹ láàrin wa àti àwọn ànábì Ọlọ́run tó kù, ó náà ni pé wáyí, Ọlọ́run ọba ń fi wáyí ránṣẹ́ sáwọn ànábì Ọlọ́run náà fi dà ànábì Ọlọ́run. Ìgbà tọ́lọ́run wá ní wa awha rabbuka ila an-nahl. Ṣáàtúmọ̀ rẹ̀ pé Ọlọ́run fi wáyí ránṣẹ́ sí kòkòrò oyin, a jẹ́ pé a máa pe kòkòrò oyin náà lánàbì ní, torí pé wa awha lọ́lọ́run ọba wí. Ọlọ́run ọba ní mo fi wáyí ránṣẹ́ ila an-nahl sí kòkòrò oyin. Sáwàá sọ wípé torí pé Ọlọ́run ọba ti lo wáyí fún kòkòrò oyin, a máa tó pa àwọn ànábì oyin. Àwọn olùmọ̀ tafsir wọ́n ní wáhàyí, gbólóhùn wáyí yẹn ó nítumọ̀ tó pọ̀. Bọ́lọ́run ọba ṣe lò ó fún oyin níbí, kò túmọ̀ wáyí èyí tó máa ń fún àwọn ànábì Ọlọ́run tó ń sọ wọ́n dòjíṣẹ́. Wáhàyí ti bí wáhàyí ilham, wáhàyí irshad, ó ní ìtumọ̀ rẹ̀ bá ṣe wá túmẹ̀ a tù pé wa awha rabbuka ila an-nahl. A wà á tù pé Ọlọ́run ọba fi ìmọ̀ mọ̀ kòkòrò oyin. Ọlọ́run ọba ju ìmọ̀ bí ó ṣe máa ṣoyin, ó jù sí lọ́kàn. Wáhàyù ń bẹ̀ yẹn, wáhàyù al-irshad, ìtọ́sọ́nà látọ̀dọ̀ Ọlọ́run. Wáhàyù al-ilham, ìmọ̀ fi téèyàn ò mọ̀mọ́ ni. Wáhàyù al-hidaya, onítùmọ̀ wáyí níbi gẹ́gẹ́ gbogbo àwọn àfóòlùmọ̀ tafsir bá ṣe panupọ̀ lérí ẹ̀. Wọ́n ní kìí ṣe wáhàyù tàwọn ànábì Ọlọ́run. Ìdí nìyẹn tó fi jẹ́ pé a lè pe kòkòrò oyin lánàbì, ká mọ́ àṣọ kó ṣe bọ́lọ́run ló wáyí fò náà.
wáhàyù tọ́lọ́wọ́n bá lò fún kòkòrò oyin níbi wáhàyùl ilham wáhàyùl irshad wáhàyùl hidaya láàfi wá túmọ̀ rẹ̀ wípé wà wá rabbuka ilan nahl a túmọ̀ rẹ̀ wípé ọlọ́run ọba ó fi ìmọ̀mọ́ kòkòrò oyin ọlọ́run ọba ó fi bí kòkòrò oyin bí ó ṣe máa ṣoyin àwọn ìrìn àjò tí ó máa rìn kó tó róyin ṣe ọlọ́run ọba fi sí lẹ́mẹ̀ẹ́ ìtumọ̀ wáyé bẹ̀yẹn nìyẹn kìí ṣe wáyé ìdánilẹ́bí ọlọ́run kìí dẹ̀ ṣe wáyé ìdí òjíṣẹ́ ọlọ́run wáyé mọ̀ọ́mọ́ tó mà ó ní wáyé ìkọ́ni bá ṣe ṣe ń ta fẹ́ ṣe èyí ò ní lọ́lọ́run bá fi bá kòkòrò oyin lò ọlọ́run ọba ni wà wá rabbuka ilan nahl gẹ́bà ìsàlàyé síwájú agbọ́nrin ibi tọ́lọ́run ọba ti ń sọ nípa ìdẹ̀ra rẹ̀ lórí àwọn ẹ̀dá ọlọ́run wá pè àkíyèsí wa sí kòkòrò oyin tá à ń rí yẹn ìdẹ̀ra ọlọ́run ọba kan ló jẹ́ ó wá fẹ́ ká mú wá sí lára ẹ̀ ọlọ́run ní òun ọlọ́run ọba rẹ̀ ànábì lòun fi ìmọ̀mọ́ kòkòrò oyin ọlọ́run ọba ní àwa pa láṣẹ wípé kó mú ibùgbé ibi tí ó máa gbé kó mú síbi orí àpáta kó wá àwọn ibi tí ó máa gbé kó wá wọn sí àwọn orí igi wa mimma ya'rishun èyí tí ò bá gbé orí àpáta tí ò gbórí igi kó sì máa gbé ọ̀dọ̀ èèyàn wa mimma ya'rishun kó máa gbé bí táwọn èèyàn bá pa léṣe kalẹ̀ fún wọn bóyá kéèjì kan ní tí wọ́n kàn ọlọ́run ló pa oyin láṣẹ pé àwọn ibi tẹ́ máa gbé nìyẹn áyà yìí àwọn olùmọ̀ tafsir wọ́n ní gbogbo àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí láti máa ròyìn àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run fi mọ̀ wọ́n ó sì pa wọ́n láṣẹ wípé ibi tẹ́ máa gbé ìmọ̀ orí àpáta ẹ̀rí àwọn àárín ìwọ àpáta míì ẹ̀ròyìn inú bẹ̀ ẹ wo orí igi ẹbà oyin ń bẹ̀ àbíkẹ́nìkan ó gbà pòtí sínú igbó àwọn oyin wọn ó wá bẹ̀ kí ni ìdí tó yin fi wá bẹ̀ wọ́n tẹ̀ láṣẹ ọlọ́ni àwọn ibi tọ́lọ ní wọ́n máa gbé ni wọ́n ń gbé wọn àṣẹ ọlọ́ni gbogbo tẹ́ bá ti róyin àṣẹ ọlọ́run tọ́lọ̀ ń pa wọ́n ni wọ́n ń tẹ̀lé bóyin bọ́n bá sùjọ sórí àpáta ibi tọ́lọ̀ ní wọ́n máa gbé ni wọ́n ń gbé wọn bóyin bọ́n bá sùjọ sórí igi ààyè wọn ni wọ́n wà bẹ́nìkan bá sì gbé àpótí kalẹ̀ sínú igbó bó gbé sí kọ̀rọ̀ àwọn oyin ó wà bẹ̀ torí pé àwọn ibi tọ́lọ̀ ní wọ́n máa gbé nìyẹn níjọ́ tó yin bá ṣìnà tí wọ́n wá sọ ibùgbé wọn dínú yàrá rẹ̀ ó rí pé kò ní dọ́gba ìmọ̀ kò jáde lé fún wọn àbí ó lé wọn jáde àwọn náà ò ní lè gbádùn bẹ̀ torí kìí ṣe ibi ta nìkan máa gbé àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí ọlọ́run ọba tọ́ka rẹ̀ nínú al-Qur'an ọlọ́run ní wa awha rabbuka ilan nahl أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون àfáwà Ibn Kathir wọ́n ní wa awha al-muradu bil-wahyi huna wọ́n ní tọ́lọ ń gbà lérò pẹ̀lú wáyí tó fi bá oyin sọ̀rọ̀ láàyè yìí o náà ni al-ilham gẹ́gẹ́ bá ṣe tú ìmọ̀ tí oyin ò mọ̀ ọlọ́run fi sí lẹ́nu wal-hidaya ìtọ́sọ́nà ìmọ̀nà ọlọ́run ọba fi fún wal-irshad ila nahl àti gbogbo ìrìn àjò tẹ́ẹ̀rí táwọn oyin máa ń rìn yẹn àṣẹ látọ̀dọ̀ ọlọ́run ló sọ wípé bẹ́ẹ̀ ṣe rìn rẹ̀
bẹ́ẹ̀ ṣe máa ṣe rèé an tattakhidha minal jibali buyutan ta'wi ilayha ọlọ́run ọba ní káwọn oyin kí wọ́n mú lé wọn sórí àpáta wa minash shajar àwọn orí igi kí wọ́n mú nílé wa mimma ya'rishun àti àwọn ààyè táwọn èèyàn bá pa léṣe kalẹ̀ fún wọn thumma iya muhkama fi gayatil itqan fi tasdisiha wa rassiha bihaythu la yakunu baynaha khalal wọ́n ní èyí tọ́lọ́run bá ní káwọn èèyàn ó pa léṣe fún wọn yìí in tí wọ́n pa léṣe fún wọn yóò gùn régé kò ní sí àléébù kankan bẹ̀ ìyẹn ni ó fi jẹ́ kó rọrùn fáwọn oyin láti wá dúró síbẹ̀ a rí àwọn àyè mẹ́tẹ̀ẹ̀ta yìí àṣẹ látọ̀dọ̀ ọlọ́ni bẹ́ẹ̀ bá gbàpò tí sínú igbó oyin wà bẹ̀ oyin kò ṣìnà lọ́bẹ̀ in tọ́lọ́run bá pa láṣẹ òun ló ń ṣe bá a ṣe mọ̀ pé ìkẹ́ Ọlọ́run lóyin ẹ̀kọ́ tọ́lọ́run fẹ́ ká mú ẹwu kòkòrò oyin bó ṣe mọ ó sì ń tẹ̀ láṣẹ Ọlọ́run ibi Ọlọ́run ni ó dúró sí ló ń dúró sí ìjọ́ wo lẹ gbọ́ pé àròyìn nínú kànga oyin omi rèé tó ṣẹlẹ̀ yìí ṣùgbọ́n àwọn ọmọ nìyẹn láì gbọ́rọ̀ ibi Ọlọ́run bá ní ká má dúró sí ibẹ̀ lálọ́ máa dúró sí ibi ọba ní á dúró sí àní dúró síbẹ̀ Ọlọ́run ọba fi ń pe àkíyèsí wa ẹ wo kòkòrò oyin àwọn ààyè tọ́lọ́run ọba ní kó dúró sí ibẹ̀ lẹ́ẹ̀tì máa bá wọn. àfáwà al-imam al-Baghawi nínú tafsiri tí wọ́n ní wa mimma ya'rishun ay wa mimma yabnun àti ààyè èyí tẹ́yìn ọmọnìyàn tẹ́ máa ń kọ́ fún oyin wọ́n ní wa qad jarratil 'ada anna ahlaha yabnuna laha al-amakin fa iya ta'wi ilayha wọ́n ní tó wà láti pìlẹ̀ṣẹ̀ o náà ni pé àwọn èèyàn máa ń kọ́ ilé fóyin gẹ́bà sí máa ń kọ́lé fádìẹ táà kọ́lé fún pẹ́pẹ́yẹ táà kọ́lé fẹ́yẹlé bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń kọ́ ilé fún oyin fún sísìn oyin ẹ̀yin wá ẹ wo al-Qur'an ìgbà wo làwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní ṣèwádìí ìjìnlẹ̀ nípa beekeeping oyin sísìn bẹ̀rẹ̀ wá kẹ́kọ̀ọ́ wọ́n tí ń sin oyin o bí wọ́n tí máa ń kọ́ ilé oyin rèé wọ́n tí máa ń ṣe gbáyé ẹwù bàtí Kùránì ti sọ ọ̀nà tó yin ààyè mẹ́tẹ̀ẹ̀ta tó yin máa gbé Ọlọ́run dárúkọ inú Al-Qur'an tó bá jẹ́ torí àpáta ni a ti mọ̀ yẹn tẹ́lẹ̀ tó bá jẹ́ pé torí igi ni kò tuntun sí wa Ọlọ́run tó wá ní wa mimma ya'rishun àti àwọn ààyè táwọn èèyàn bá pa léṣe kalẹ̀ fóyin kò ní ìdíkẹ́ ṣẹ̀ṣẹ̀ lọ fóúnjẹ kankan tán wá yóò wá bẹ̀ torí pé àṣẹ ni látọ̀dọ̀ Ọlọ́run ó ń sin lọ náà ni bọ́bá gbàpótí síbi tó yẹ kó gbé sí àwọn oyin wọ́n wá bẹ̀ tán bá ti wá bẹ̀ àwọn tẹ̀ lófin Ọlọ́run wọn ò ní sọ pọ́mọnìyàn ló gbé síbẹ̀ gbogbo ń tó yẹ kí wọ́n ṣe lórí àpáta wọn ò ṣe é síbẹ̀ gbogbo ń tó yẹ kí wọ́n ṣe tó bá yẹ kó rí igi náà wà wọn à ṣe é síbẹ̀ Ọlọ́run ọba ní wa mimma ya'rishun al-imam al-Baghawi ó ní ààyè yìí àwọn èèyàn ni ó pèsè rẹ̀ kalẹ̀ fún wa fa hiya ta'wi ilayha àwọn oyin ó sì sẹ́rí lọ ọbẹ̀ wọ́n mọ̀ darí síbẹ̀ lẹ́ni tí wọ́n ń tẹ̀ láṣẹ tó lọ ń pa wọn al-imam al-Qurtubi alayhi rahmatullah wọ́n ní Ọlọ́run ọba ní anittakhidhi minal jibali buyutan wa minash shajari wa mimma ya'rishun wọ́n ní tọ́lọ́run ọba ń sọ níbí yìí Ọlọ́run ọba ó sọ̀rọ̀ nípa orí àpáta ó sọ̀rọ̀ nípa orí igi nígbàtí ń sọ̀rọ̀ nípa ayé tẹ́ẹ̀tì máa rí oyin Ọlọ́run wá tún ní wa mimma ya'rishun Ọlọ́run ní àti ààyè tẹ́yìn ẹ̀dá ọmọnìyàn tẹ́ bá pa léṣe kalẹ̀ fún wọn
al-Imam al-Qurtubi àwọn wá ń sọ fún wa pé ìpìlẹ̀ gan ni domestic animal, domestic insects ó ní oyin, bá a ṣe sin ẹran lé tá a kọ́lé fún wọn, tá a sin adìyẹ tá a kọ́lé fún wọn. Ìpìlẹ̀ nípa oyin òun náà ní ká máa sìn wọ́n, ká kọ́lé fún wọn. Wọ́n nítorí pé àwọn oyin tá à ń rí lórí àpáta wọn ìdá lam yakun laha malikun, tí wọn ò bá ti ní ẹni tó ń sìn wọ́n, ìgbà náà ni ó tó kan máa dágbé lórí àpáta. Tí wọn ò bá ti ní ẹni tó ń sìn wọ́n, ìgbà náà ló tó kan lọ máa gbórí jì. Bí ẹran ni, ẹ rí pé tí ẹran tó bá ní olówó rẹ̀ ó mọ̀ fún lóúnjẹ, olówó rẹ̀ yóò ṣe kíni fún o, yóò kọ́lé fún. Ṣùgbọ́n tí ò bá ti lọ́lọ́wọ́, ibi tó bá ti rí ní ó máa sùn. Irú ẹ̀ náà ni àwọn oyin tí ẹ̀ ń rí lórí àpáta, tí ẹ̀ ń rí lórí igi. Al-Imam al-Qurtubi wọ́n ní idha lam yakun laha malikun, tí ò bá ní ẹni tí ó máa sìn ni. A rí wípé gbogbo àwọn tí wọ́n ń ṣèwádìí òfin tó tó nípa ọ̀rọ̀ ètò sínsìn oyin lágbàáyé lénìí, kò sí tán bá fẹ́ máa sọ̀rọ̀ even ní international conference, àyà yìí ni wọ́n kò tí, kódà kò jẹ́ Christian, torí pé wọn ò ní rí ìtọ́kasí kankan tó jẹ́ an ancient reference tí wọ́n tọ́ka sí yàtọ̀ sí àyà yìí. Oríṣiríṣi àwọn professors nípa oyin wọn ò ní tọ́ka sí nǹkan kan míì ju àyà yìí lọ ní Al-Qur'an, kódà kò bá àmọ́ jẹ́ mùsùlùmí, torí pé àyà yìí ó explain àwọn nǹkan tó pamọ́ tó ṣe pé lẹ́yìn ọ̀rẹ̀yìn ni ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ ṣẹ̀ṣẹ̀ gbé jáde láìpẹ́ recently. Àyà Qur'an ó sọ ń táàmà nípa oyin, ó sọ fún wa. Ẹ wá wo 1400 kìnnìkan years tánàbí ti lọ, tí Al-Qur'an ti sọ̀rọ̀ nípa àṣírí oyin. Jàmáà yìí táwa gbọ́njúmọ̀ ní wípé wọ́n máa ń kó oyin lóko ni. Ìjọ́ wo ni ìṣẹ̀ṣẹ̀ máa kan àpótí oyin? Ìjọ́ wo ló bẹ̀rẹ̀? Àṣẹ Kùránì ti sọ ti pẹ́. Ọlọ́run bá jọ pé wa awha rabbuka ilan nahli. Ọlọ́run bá ní mi Ọlọ́run ni mo fi mọ oyin, èmi ni mo pa á láṣẹ tí ó máa ṣe. Èmi Ọlọ́run mo pa láṣẹ wípé lórí gbogbo àpáta kan máa máyè ń bẹ̀, orí igi kan máa máyè ibi tí wọ́n máa gbé ń bẹ̀, kan sì máa gbé àwọn ibi tọ́mọ nìyẹn bá pa léṣe fún wọn kan máa gbé bẹ̀. Ìgbà wo la tó wá mọ̀ pa á máa sin oyin? Ẹ̀wù bàtà Al-Qur'an tó ti sọ ẹ̀kọ́ tọ́lọ́run fẹ́ ká mú bẹ́ẹ̀ ó pọ̀. Àkọ́kọ́ ní ká mọ̀ wípé ẹ̀wù kòkòrò oyin bó ṣe mọ yẹn ó ń sin lọ́ọ̀ ní ibi tọ́lọ́run ní kó máa dúró sí, ìbẹ̀lẹ̀ ti máa bá wọn. Ṣé ibi tọ́lọ́run ní ká wàá dúró sí sáàdó ń bẹ̀? Èyí ọ̀kan. Èyí ẹlẹ́ẹ̀kejì, àwọn kòkòrò oyin tẹ́ẹ̀rí yẹn bọ́lọ́wọ́ bá subhanahu wa ta'ala bọ́lọ́wọ́ bá ṣe dá wọn, Ọlọ́run dá wọn kí wọ́n lè máa jàǹfààní fún wa lérí àwọn ìntàfẹ́ máa ṣàlàyé bọ́lọ́wọ́ bá ṣe dá wọn kòkòrò náà. Ká tó kúrò lórí áyà yìí, àwọn olùmọ̀ tafsir wọ́n tún gbé àyà yìí wò, wọ́n ní wa awha rabbuka ilan nahl. Ọlọ́run ọba rẹ̀ ànábì òun ló fi ìmọ̀mọ́ kòkòrò oyin, anittakhidhi minal jibali buyutan. Wọ́n ní mínà ń bẹ̀ yẹn, Ọlọ́run ó sọ pé fil jibali, Ọlọ́run ó sọ pé alal jibali. Kí ni nǹkan tí àṣírí tó ń bẹ níbi mínà? Torí pé mínà ó yàtọ̀ sí àlá.
ó yàtọ̀ sí fi anittakhidhi minal jibal nínú àwọn àfọ́lùmọ̀ tafsir tí wọ́n lo èdè lárúbáwá púpọ̀ láti lè fi gbé àwọn ìtumọ̀ tó farapamọ́ jáde nínú al-Qur'an. Ọ̀kan ni àfáwà Ibnu Ashur, wọ́n ní minal jibal aslu'a mina al-ibtidaiya ó ní túmọ̀ rẹ̀ téèyàn bá ní ataitu minal bayti ila suq, mo wá láti ilé lọ sí ọjà. Minal bayti, that is ìrìn àjò mi ó bẹ̀rẹ̀ láti ilé. Mina yẹn from, ó ṣó ibi tó ti bẹ̀rẹ̀ ìrìn àjò. Dàlálà yẹn linguistic implication tó bá ní from, ìtumọ̀ ẹ̀ ní pé started from, ìkìdá ìyà níbi tí nǹkan ti bẹ̀rẹ̀ ni náà ló from tó ibi tó parí sí. Ìgbà tọ́lọ́wọ́n bá wá ní anittakhidhi minal jibal, bó láti afẹ́ túmọ̀ pé from the mountain, sáwá túmọ̀ rẹ̀ sí from bẹ̀yẹn ni. Àwọn àfáà wá ní rárá, ìtumọ̀ mina tọ́lọ́wọ́n bá ló ń bẹ̀yẹn ìta mọ́ sábà ṣe gbogbo orí àpáta lóyìn mọ́ dúró sí. Oyin ó káàkiri orí àpáta, ó ti níbi tí ó ti dúró. Àwàlá èrè kí ló dé tí ó fi dúró síbí, kí ló dé tí ó fi dúró síbi àpáta yìí. Ìgbà míì ń bẹ inú wò míì ń bẹ kò ní dúró síbẹ̀. Ọ̀tọ̀ níbi tí wọ́n sọ Ọlọ́run ọba tó dá wa, kìí ṣe gbogbo àpáta náà lóyìn mọ́ ń dúró sí, kìí ṣe gbogbo ẹ̀. Minal jibal, nínú àwọn ààyè kan tọ́lọ́run ọba pa láṣẹ pé tó bá ti débí dúró ń bẹ̀. Ìyẹn ni mínà yẹn wá mínà ṣàjárì, àwọn ààyè kan lórí igi, kìí ṣe gbogbo igi. Oyin ó kùn níbi igi mi kò ní dúró ń bẹ̀. Àṣẹ ni ìrìn wọn, ibi tí wọ́n ń dúró sí, ibi àbá ní kí wọ́n dúró sí, ibẹ̀ ni wọ́n máa ń wà. Àfáà Ibnu Ashur wọ́n ní mínà yẹn ń bẹ̀ yẹn ó ń ṣe déédé pẹ̀lú àwọn àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run, kìí ṣe gbogbo orí àpáta, kìí ṣe gbogbo orí igi. Wa mimma ya'rishun, èyàn sì lè gbé àpótí sóko ń gbà míì kó yín ó má wọbẹ̀, àbírọ́ ni ó lè má wọbẹ̀ torí pé kò sáà ní kó wọbẹ̀ yẹn. Wa mimma ya'rishun, àti àwọn ààyè táwọn èèyàn bá pa léṣe kalẹ̀ tá a fẹ́ kó wọ̀. Tá a bá gbogbo àwọn ọ̀rọ̀ yìí, ó ń forí sọ wípé oyin tẹ́ rí yẹn ń ta pa láṣẹ ni, kò dáṣẹ́ ṣe. Bí wọ́n ṣe ń lọ yẹn, ibi tí wọ́n ń dúró sí yẹn àṣẹ ni pé ẹ dúró ń bí, ẹ má dúró ń bí, ibi nìkan ẹ dúró sí. Àṣẹ ni látọ̀dọ̀ Ọlọ́run. Nínú àwọn nǹkan t'Ọlọ́run fẹ́ ká mú nípa ọ̀rọ̀ oyin àkọ́kọ́ nìyẹn. Ọlọ́run ní lẹ́yìn ìgbà tá a ti sọ ààyè tán máa dúró sí fún yín, ẹ jẹ́ n wá sọ ìrìn àjò tí wọ́n fi máa ṣe oyin tẹ̀ ńlá yẹn gan fún yín. Ẹ wo Ọlọ́run ní Al-Qur'an. Ọlọ́run ọba ní lẹ́yìn ìgbà tí wọ́n bá ti mọ ibi tí àwọn ó gbé, tóyin bá ti wá bẹ̀, kìí ṣe wípé jọ́tán bá ti débẹ̀ náà ni kòkòrò oyin, kíkó oyin táà mọ́ ńlá òun kìí ṣe jọ́ náà ní ó débẹ̀. Tán bá ti rí bẹ̀, ibi tí wọ́n ní ájú ó sí rẹ̀, ó yá ẹjá wá bẹ̀rẹ̀ ẹsẹ́. Ọlọ́run ní thumma yẹn ni pé wọ́n kọ́ nílé ni kí wọ́n tó ṣe oyin. Wọ́n kìí ṣe oyin sójú òfurufú. Lẹ́yìn ìgbà tí wọ́n bá rí ilé, tí wọ́n wo ilé yẹn pé ibi ṣe é dúró, ibi ṣe é ṣe oyin, ibi ṣe é gbé afárá sí, táwọn bá fi lo thumma. Lẹ́yìn ìgbà náà Ọlọ́run ní àwa pa wọ́n láṣẹ pé kùlí, Ọlọ́run bá ní àwa pa wọ́n láṣẹ, ó yá ẹ jáde ẹ lọ máa jẹ gbogbo àwọn nǹkan èso pátá, ẹ lọ máa jẹ nínú ẹ̀. Kìí ṣe gbogbo ẹ̀ lẹ́jẹ tán. Oyin ò ní jẹ gbogbo mọ́ngòrò kan
kó tó so yọ́kàn jẹ díẹ̀ min kulli thamarat kìí ṣe wípé tóyin bá fẹ́ soyin ó dìgbà tó bá mú gbogbo ọsàn orí igi tán rárá kò lè mú ọsàn kankan tán díẹ̀ náà ni ó mú ń bẹ̀ min kulli thamarat ẹ wo bọ́lá ń sí explain ọlọ́ni àwọn apá wọn láṣẹ ó yẹ jáde gbogbo ẹ̀ náà tó ń forí sọ pé wọn ò dáṣẹ́ ṣe fúnra wọn àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run tẹ́yìn bá wá ń kọ́ yẹn nínú sáyẹ́ǹsì wọn ò ní fi ti sọ́dọ̀ ọlọ́run bọ́lọ́run ló ń pa wọ́n láṣẹ bẹ́ẹ̀ sáyẹ́ǹsì ò ní sọ bẹ́ẹ̀ wọn máa sọ pé òyìn ló ń ṣe bẹ́ẹ̀ fún rẹ̀ tọ́ba wá ní kí ló dé tó yìí fi ń ṣe bẹ́ẹ̀ wọ́n ní nature kí ló ń jẹ́ nature àwọn gan ò mọ̀ ṣùgbọ́n àwọn ọba tó láàrẹ̀ ga ọlọ́run ní thumma kuli lẹ́yìn ìgbà náà máa wá pa oyin láṣẹ ìwọ kòkòrò ọlọ́run ọba ní màá ní ọyẹ́ ẹ máa jẹ gbogbo àwọn èso ẹ lọ máa fẹnu bá tètè oyin ó lè rin ìrìn àjò tí kìí ṣe kékeré tí iye tí ọlọ́run bá fẹ́ kó fẹnu kàn tí ò bá ti pé kò ní padà wálé àṣẹ ni látọ̀dọ̀ ọlọ́run ìmí afẹnukan mọ́ngòrò afẹnukan ọsàn afẹnukan àgbálùmọ̀ ìmí àtún lọ sínú àwọn ewé bẹ́ẹ̀ afẹnukan ìmí àtún lọ fẹnukan ewúro lẹ́ẹ̀fi lá oyin míì tí ó korò lẹ́nu ìdí nìyẹn tó fi jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ àwa tá a mọ̀ nípa oyin tá a bá sọ pé a dá oyin gidi mọ̀ irọ́ là ń pa àwọn tí wọ́n wà nídìí oyin gẹ́gẹ́ ni wọ́n mọ oyin gidi ẹlòmíì ò ní pé oyin ti dùn mìnìmìnì kò lè jẹ́ oyin sọ ọmọ iye tó yin yẹn fẹnu kan tó fi ṣe nǹkan yẹn ó lè jẹ́ pé bí ìrèké lọ́lọ́run ní kó lọ irú oyin tó mú ìrèké bó lẹ ṣe fẹ́ kó rí ìwọ sì ń sọ pé tóyin bá ti dùn jù oyin ṣúgà ni ẹlòmíì sì máa ń bẹ pé irú oyin èyí ṣe kóró oyin èyí kóró ó ṣeé ṣe kó ṣe pé bí ewúro ibẹ̀ ló lọ oyin mi ń bẹ ibi igi zaitun èso zaitun ibẹ̀ ni ó ti lọ mú ìmí ń bẹ abatu sauda ibi tọ́lọ́wọ́n bá pa wọ́n láṣẹ lásìkò yẹn ibẹ̀ ni wọ́n lọ torí pé àṣẹ ni amúrù látọ̀dọ̀ Ọlọ́run tó mọ́kùlì ọlọ́wọ́n bá ní tó mọ́kùlì min kulli thamarat ọlọ́wọ́n bá láwọ̀ á pa wọ́n láṣẹ wípé ẹ̀yin oyin ó yá ẹ jáde ẹ máa mú látara àwọn èso ẹ máa fẹnu bá tètè tí iye tọ́lọ̀ ń bá fẹ́ kó yin ó fẹnu bà lójúmọ́ tí ó fi padà sílé tí ó fi lọ ọmọ sáfárá tí ó bá pé kò ní padà wálé iye ìrìn àjò tí ó sì rìn tí ò bá tí ì pé àwọn tán tún lẹ́kọ̀ọ́ nípa ìgbésí ayé oyin wọ́n sọ iye miles tó yí máa rìn kó tó padà wálé kó tó wá máa ṣe afárá gbogbo nǹkan wọ̀nyí jẹ̀mọ́ kò síwé kan tó lè sọ tó yàtọ̀ sí Qur'an torí pọ́lọ̀ wọn bá ló dá oyin ibi tẹ́ ti wá máa ṣe mọ̀ nìyẹn ìbáṣepá Nábì ló kọ Qur'an bó ló ṣe fẹ́ mọ gbogbo àwọn ìmọ̀ yìí ẹ wo life Arabian Peninsula nígbà náà primitive life lárúbáwò mọ nǹkan kan desert ni wọ́n ń gbé bó ni ará desert ṣe fẹ́ mọ àwọn technicalities àwọn al-asraru tabi'iyya natural secrets tó ń bẹ yìí bó ló ṣe fẹ́ mọ̀ kódà nígbàtí mọ̀ sáyẹ̀nsì tún dé bẹ́yìn ò bá tún tójú bọ sáyẹ̀nsì dáadáa kò lè mọ̀ tá ń sọ yìí láàrínjọpá al-Qur'an ó ti tó fún wa ní ìmọ̀ bọ́ bá ti yé èèyàn kọ́mọ wá mọ eléyìí kó wá lọ kẹ́kọ̀ọ́ kó ti first degree kó wá fẹ́ lọ specialize lórí ìgbésí ayé àwọn kòkòrò kí lẹ́kṣọ́rà wa máa sọ ọ̀rọ̀ nípa oyin yóò kàn mọ́ rẹ́rin yóò ní ọ̀gá gbàtà àti wà ń kéèkèé lé kéw làwá ti mọ̀ yẹn ẹ̀tún sọ mí kò sí ìyàyè téèyàn fẹ́ yà sí nínú mọ̀ láyé téèyàn ní bá pàdé nínú al-Qur'an ọlọ́wọ́n bá ní thumma kuli min kulli thamarat ọlọ́wọ́n bá ní àwa pa àwọn kòkòrò yẹn láṣẹ pé ó yẹ ẹ máa jẹ ẹ máa fẹnu bà àwọn èso káàkiri gbogbo àwọn èso gbogbo àwọn vegetables
ẹ lọ máa fẹnu bà wọ́n káàkiri. ìrìn àjò tẹ́wà máa rìn ìrìn àjò tó pọ̀ ni, ìrìn àjò tó pọ̀ ni. fasluki subula rabbiki dhulula. torí pé abo ni kòkòrò yín. rabbiki subula rabbiki. ọlọ́run bá wá ń sọ wípé ìrìn àjò tẹ́rìn ìrìn àjò tó bù áyà ní. ọlọ́run ní èmi ni mo ṣe ìrìn àjò yẹn ní rọrùn. tí ìbá ṣe bẹ́ẹ̀ ni ìrìn àjò tó rin oyin rìn kí wọ́n tó ṣe oyin 25 litres bọ́mọ nìyẹn bá rìn kò lè pẹ́ tó fi jáde láyé. ṣùgbọ́n bí ìrìn àjò yẹn ṣe lágbára tó dòlòlá mùdàlálà mojú jásírọ̀ fún wọn tán bá ti lọ báyìí wọ́n lọ nìyẹn, tí kìí ṣe ìrìn àjò kékeré. àwọn tó tún kojú bọ ìmọ̀ nípa oyin tán bá tẹnu bọ ìrìn àjò bí wọ́n ṣe máa ń travel, gbogbo ohun tí wọ́n fẹnu bà tí nǹkan yìí ò bá ti pé wọn ò ní padà sílé. gbogbo ẹ̀ ń bẹ lábẹ́ àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run kó yẹ jáde thumma kuli min kulli thamarat. kuli fíìlù amúrù ní àṣẹ ní látọ̀dọ̀ Ọlọ́run ó yẹ jáde ẹ lọ máa fẹnu bà gbogbo èso àtàwọn vegetables. lẹ́yìn ìgbà yẹn fásilùkì subula rabbiki bulula ó yẹ bẹ̀rẹ̀ ìrìn àjò. ọlọ́run ọbọ̀ sọ pé famshi fásilùkì minal maslak ẹ̀rin ìrìn àjò tí ìrìn àjò náà gùn. ìrìn àjò tẹ́wà rìn yẹn subula rabbiki ọlọ́run ló ti la ọ̀nà yẹn fún yín. wọ́n ti ní ojúpò tí wọ́n bá ń tọ̀ yẹn tí ó fi ọlọ́run ọba tó ga lọ́lọ́ wọn ò ní gbabi tí ò ní líìdì síbi tí wọ́n ti fẹ́ mú un tọ́lọ́run ọba nìkan mú. lápèjúwe ń sì èèyàn fẹ́ jẹ dòdò kíre, ṣé ẹ mọ̀ pé ẹni tí ó jẹ dòdò kíre gángan ti kíre gángan ọ̀nà kíre ni ó gbà abẹ́ẹ̀kọ́. béèyàn bá fẹ́ jẹ dòdò kiri kò gbúdọ̀ lọ sọ́nà Àbújá, èyí tó rí ń bẹ̀ yẹn kìí ṣe dòdò kiri, ó lè jẹ́ dòdò Kogi. ọlọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga subula rabbiki ojú ọ̀nà tí wọ́n tọ̀ tí wọ́n fi rí gbogbo èròjà tí wọ́n fi ṣe oyin ibẹ̀ ni wọ́n gbà. wọn ò ní ẹmọ̀ rẹ̀ ó ṣe jẹ́ ibi táwọn oyin yìí ń gbà ibi tọ́lọ́ nìkan gbà nìyẹn. ọlọ́run bá sọ pé fásilókì subula rabbiki ojú ọ̀nà tọ́lọ́run ọba rẹ̀ ti là kalẹ̀ fún ìwọ oyin. má gba bòmí ibi ni kó má tọ́lọ́ torí pé ibi tó ń tọ̀ yẹn ibẹ̀ náà ni gbogbo ń ta fẹ́ kó rí kó fẹnu kan ibẹ̀ ló ti rí gbogbo wọn. bó tilẹ̀ kírin àjò yẹn ó jì tó bó bá ti rí i pé ò ní padà. fásilókì subula rabbiki dhululan ayé mudallala bí ní àjò yẹn ṣe wá jì tó bó ṣe ní dààmú tó àwájò rọrùn. oyin ò ní mọ́ lára nítorí pé iṣẹ́ ara rẹ̀ kọ́ ló ń jẹ́. fasilókè subula rabbiki dhulula. ẹ̀kọ́ ẹlẹ́kejì tá a tún fẹ́ mú jáde ń bẹ̀ yàtọ̀ sí pé oyin ó gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu. àṣẹ ìgbà tí èèyàn bá ti gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu ìdààmú máa kú ònú ìgbésí ayé yàn. ìdààmú ó ń bẹ níbi kí oyin kó rìnrìn àjò láti lọ mú in tó fẹ́ fi ṣe oyin wá. ọlọ́run wá ní màá wá ṣe ń rọrùn fún ojú ọ̀nà tí ó gbà ibi tí ó ti rí gbogbo ohun tí ń fẹ́ náà ni. àṣẹ àìṣètò ọlọ́run ló já máa dààmú. béèyàn bá bọ́ lọ́wọ́ ọba dó ìtọ́lọ́ ibi dáadáa rẹ náà lọ́lọ́wọ́ máa ta èrè rẹ sí. ọlọ́run ọba tó wá máa yattaqillaha yaj'al lahu makhraja wa yarzuqhu min haythu la yahtasib. wa man yatawakkal 'ala Allahi fahuwa hasbuh. Na'am. inna Allaha balighu amrihi qad ja'ala Allahu li kulli shay'in qadra.
arimú jáde nínú ẹ̀kọ́ nínú wáàsí tọ́lọ́run fẹ́ ká mú nípa ọ̀rọ̀ oyin. Ọlọ́run kìí ṣe sáyẹ́ntìsì. Ẹ má jẹ́ bí sáyẹ́nsì ó gbé wa lọ́kàn pé in fact nínú Kùránì gan Ọlọ́run fọ́ sáyẹ́nsì. Ó kàn fi yẹn gbòwe fún wa ní ẹ̀kọ́ tó fẹ́ ká mú bẹ̀yẹn ní pàtàkì. Ẹ wo kòkòrò oyin nígbà tó gbà fún Ọlọ́run. Ọlọ́run ọba ní gbogbo ìrìn àjò rẹ̀ kó di dúlúlá kó já sọ̀rọ̀. Ìrìn àjò tí oyin rìn kìí ṣe ìrìn àjò kékeré. Gbọ́mọ ènìyàn bá rin rẹ̀ èyàn ó mọ̀ lára. Ọlọ́run bó wà á darí rẹ̀ síbi tó ṣe pé gbogbo ohun tí ń wá pátá Ọlọ́run ti kó sójú ibi tí ó gbà látara pé ó gbọ́rọ̀ sọ́lọ́run ọba lẹ́nu. Ó dọ̀wọ́ ẹnìkọ̀ọ̀kan wa ìdààmú yìí pọ̀ nígbà tá a ṣe tọ́lọ́run. Ọlọ́run bá sọ pé wa man yattaqillaha yaj'al lahu makhraja. Ọlọ́run ọba ní gbogbo ẹni tó bá páyà Ọlọ́run, Ọlọ́run ọba yóò fún lọ́nà àbáyọ ìrọ̀rùn lórí gbogbo àlámọ̀rí ẹ̀. Gbogbo ibi tí ó ràn kan àrísìkí sí bẹ́ẹ̀ lọ́lọ́run ọba ó ti mọ taari àrísìkí sí. Gbogbo ẹnikẹ́ni tó bá gbára lé Ọlọ́run, Ọlọ́run ọba ò ní fi í lẹ̀. Gbogbo ń tọ́lọ́run ọba fẹ́ ṣe Ọlọ́run ọba ti ju gbogbo ẹ̀ lọ. Ẹ má wàá kánjú lórí gbogbo àlámọ̀rí torí pé Ọlọ́run ọba ti fẹ́ gbogbo sí bí ó ṣe ṣe gbogbo ẹ̀ fún kó wá. Àṣé ìtẹ̀láṣẹ Ọlọ́run ọba òun náà ni ọ̀nà kan gbòógì tálámọ̀rí lè fi já sọ̀rùn fún yàn. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam l'Ànábì sọ wípé fa innal khaira inda la yunalu illa bi ta'ati. Gbogbo ń tá pè lóore pátá tó bá ṣe pé lọ́dọ̀ ọ̀tọ̀ Ọlọ́run lèyàn ti ń wá kó o ṣe tọ́lọ́run yẹn náà ní ó fi tẹ̀ ọ́ lọ́wọ́. Inú ẹ̀kọ́ tọ́lọ́run fẹ́ ká kọ́ lára kòkòrò oyin ni. Kò sí tọ́lọ́run fẹ́ fi ọ̀rọ̀ sáyẹ́ǹsì scientific explanation tí ń bẹ níbi ọ̀rọ̀ oyin kò sí tọ́kọlọ́run pẹ̀lú yẹn. Ṣùgbọ́n tó fẹ́ ká mú ní díẹ̀ òun náà ni wípé kòkòrò oyin ó gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu. Gbogbo ohun tí ó sì fi ṣeṣẹ́ tọ́lọ́run bá gbélé lọ́wọ́ Ọlọ́run ṣe nírọ̀rùn fún kòkòrò oyin. Ọlọ́run bá sọ pé thumma kuli min kulli thamarat. Thumma kuli min kulli thamarat fasluki subula rabbiki dhulula yakhruju min butuniha sharabun mukhtalifun alwanuhu Àfáwà Al-Hafiz Ibn Kathir ìgbà tí wọ́n ń ṣàlàyé àṣẹ tọ́lọ́run bá pa oyin pé kó máa jẹ kó máa fẹnu bà téètéèté gbogbo àwọn fruits vegetables wọ́n wá ń ṣàlàyé rẹ̀ fún wa wọ́n ní thumma adhina laha ta'ala idhnan qadariyan. Ọlọ́run ọba tọ́lá rẹ̀ ga òun ló yọ̀ǹda fún kòkòrò oyin léyìí tó ṣe pé ìyọ̀ǹda bọ́lọ́ ń ṣe ọ̀rọ̀ tiẹ̀ taskhiriyan qadariyan taskhiriyan an ta'kula min kulli thamarat. Ọlọ́run ọba ó ṣe ní wọ́n fún oyin kó máa jẹ níbi gbogbo àwọn èso àti ewébẹ̀. Wa an tasluka turuqa allati ja'ala Allahu ta'ala laha mudhallala. Gbogbo àwọn ọ̀nà tọ́lọ́run bá ti wá là kalẹ̀ fún tí ó fi dédi gbogbo èso tí ó jẹ Ọlọ́run bá là ọ̀nà yẹn kalẹ̀ fún ó dẹ̀ sí ọ̀nà yẹn nírọ̀rùn fún. Kí wá ní ìtumọ̀ búlùlá pọ́lọ̀ ń ṣe ọ̀nà yẹn nírọ̀rùn fún ìtumọ̀ ẹ̀ ní pé haythu sha'at fi hadal jawwil azim wal barari ash-shasi'a. Bójú sánmọ̀ ṣe tó yìí kòkòrò yín ó lè lọ sí sánmà tẹ́ẹ̀ rí má tí ó fò lọ nínú tó bá ṣe pé ìrìn àjò bẹ̀ yẹn sẹ́ẹ̀sì mọ̀ wípé ilẹ̀ ó jìnà òkè yá ilẹ̀ jìnà lápòjúwe bẹ́yàn bá fẹ́ rìn láti bí tó bá ń lọ sí Ìlara ọmọ rìn ilẹ̀ pẹ́ ṣùgbọ́n òkè kálókè ló ti fẹ́ fò ní pẹ́dìlá torí pé ní tó jẹ́ kọ́ pẹ́ ọ pẹ̀lú ilẹ̀ ní pé tó bá ti kúrò ń bí báyìí ó kọ́kọ́ jáde sí títì
ọ̀nà délẹ̀ ọ̀sẹ̀sẹ̀ tún padà ṣùgbọ́n kèkó sí yẹn direct ni. ìgbà mi ń bẹ tọ́lọ́run bá ti rí wípé èso kan ń bẹ níbi kan tó jìnà ọlọ́run ó ní ìwò oyin sánmà ló gbà má gbalẹ̀ kìí ṣe gbogbo oyin náà la máa rí ìmí ń bẹ wọ́n kọ́kọ́ lọ sí sánmà túrúkù yẹn ibi tọ́lọ́run ní kó gbà nìyẹn tó bá wá dókè tányán yóò wá sì jẹ́ máa lọ ìgbà tí ó bá balẹ̀ sí ibi èso yẹn ní ó balẹ̀ sí ẹ̀yìn wá ńlá oyin ẹ̀ mọ́ṣẹ́ tó lọ òfin mú kọ abẹ́ẹ̀kọ́ ó tún wá ń ṣe lọ́hun ẹwà dúró iṣẹ́ tọ́lọ́run bá ṣe fún ọ wọ́n tún pèrò ní ìrún báwo mo mú kọ lọ oyin ọlọ́run ilé iṣẹ́ òun bàbá rẹ̀ dálẹ̀ tán ti ṣe oyin ìdí nìyẹn tó fi jẹ́ pé àwọn ìdẹ̀ra tọ́lọ́run bá ń ṣe fún wa yìí ó yẹ ká fi sin lọ́hun náà ni bó o bá jẹ oyin tó lálàáfíà fi sin lọ́hun fara yẹn sin lọ́hun má fi ìdẹ̀ra ọlọ́run ọba má tún fi kọ́tọ́ lọ. Al-Imam Ibn Kathir wọ́n láwọn ọ̀nà tọ́lọ́run ọba là kalẹ̀ fún wọn kì í sorílẹ̀ nìkan ìgbà mi ń bẹ ó lè jẹ́ ní sánmà fi hadal jawwil adhim bákan náà walbarari shasi'a ó lè jẹ́ orílẹ̀ ọgbọ́ndanlẹ̀ tó jìnà tefetefe ni wọ́n ti máa kọjá wal audiyati wal jibali shahiqa ìgbà mi ń bẹ ó lè jẹ́ nínú ọ̀gbun ni wọ́n gbà nínú valley ni wọ́n gbà ọ̀nà yẹn ni ó já sí ibi tí wọ́n ti fẹ́ rí tọ́lọ́ níkà lọ fẹ́nu kàn ìgbà mi ń bẹ ó lè jẹ́ pé lórí òkè àpáta tefetefe igi míì lè ṣàdédé wù lórí òkè àpáta ó lè jẹ́ pé ewé igi yẹn ọlọ́run fẹ́ kí kòkòrò yìí ó fẹ́nu kàn kí substance yẹn náà lè jáde nínú oyin tí ó gbé jáde ó ṣeéṣe kó ti pẹ́ nìkan àìsàn kan ń bẹ lára rẹ̀ tọ́lọ́run sì fẹ́ mú àìsàn yẹn lọ tó bá lá oyin lásán àìsàn yẹn ò ní lọ ṣùgbọ́n ewé yẹn ọlọ́run fẹ́ kí kòkòrò yín ó lọ fẹnu kàn gbogbo iṣẹ́ tí kòkòrò yín ṣe yẹn ó lè jẹ́ pé torí kí wọlé lálàáfíà ní ìwò mọ́ ẹwù bọ́lọ́run ṣe ń ṣètò tiẹ̀ ọlọ́run wà ní ìwọ kòkòrò yín ò ní gba orí ilẹ̀ ewé kan ń bẹ afẹ́ kó fẹnu kàn ibẹ̀ ni ìwòsàn ẹnìkan tí ó padà lá oyin ibẹ̀ ló wà kòkòrò yín náà ò ní mà òun náà sàmà lọ lókè àpáta ìgbà tó bá wá fẹnu kankan yẹn tán ní ó tó lè padà wá sí oyin ẹni wọ́n wà gbé jáde ní wọ́n wà lọ ọjà lóòrà ọba ńlá oyin àróbáyá gbogbo àwọn nǹkan tọ́lọ́wọ́n bá ń ṣe wọ̀nyí ìkẹ́ rẹ̀ ní lérí wa ọlọ́run wá fẹ́ ká ti bí àwọn ìkẹ́ yẹn ká tẹ̀lé tọ́lọ́run ká gbọ́rọ̀ sí ọlọ́run ọba lẹ́nu al-Imam Ibn Kathir oni thumma ta'udu kulla wahidatin minha ila mawdi'iha wa baytiha pé wá wo kòkòrò yín wọ́n lè pọ̀ láàyè kan oníkálukú ní ó ní ilé ìwò lé tiẹ̀ wọ́n oníkálukú ó ní ìwò tiẹ̀ tí ó dé tán bá wá jáde lọ bẹ́ẹ̀ jàmáà tí wọ́n bá ń padà bọ̀ láì fàmì sílé kó wá ẹnìkan nu wọn ò sì ní wọ àyè tẹlómi ẹwé mà wọn ò fi nọ́mbà sí o bákan náà ni gbogbo ẹ̀ ti rí ṣùgbọ́n bí tí kó wá bá ti jáde ibẹ̀ náà ni kó wó padà sí. al-Imam Ibn Kathir wọ́n ní thumma ta'udu kullu wahidatin minha ila mawdi'iha wa baytiha la tahidu anha yumnatan wala yusra bal ila baytiha wa ma laha fihi min faraghin wa asalin ibi tí kó wá bá ti jáde ní àwọn oyún náà ni kó wó tún padà sí bọ́sí ìrìn àjò ọ̀hún tó wó tún padà sí bẹ́ẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí àmì ọlọ́run tó bù áyà ó ń bẹ̀m̀bẹ̀ tọ́lọ́wọ́n bá fẹ́ ká ronú sí fásilókè subula rabbiki dhulula fásilókè subula rabbiki dhulula yakhruju min butuniha sharabun mukhtalifun alwanuhu fihi shifaa'un linnas inna fi dhalika la'ayatan liqawmin báwọn kòkòrò yìí bí wọ́n bá wá dé èyí tí wọ́n lọ jẹ tí wọ́n bá kó dé wọ́n wà á tún pọ̀ síbẹ̀
tán bá pọ̀ síbẹ̀ àwọn ò láníyàn páwọn fẹ́ ṣe fún yín, àwọn ń ṣe ń tọ́lọ̀wọ̀n bá rán wọn ni, tẹ́bí bá tún pa wọ́n tún máa jẹ oúnjẹ náà ni fún wọn níbẹ̀. ẹ̀yin lẹ́yìn wá ń débẹ̀ tẹ́yìn ó lọ kó, kíkó tẹ́ẹ̀sì lọ kó náà Ọlọ́run ló ṣe lẹ́tọ̀ọ́ fún yín. ẹ wo iṣẹ́ tí kòkòrò yín lọ ṣe nítorí kẹ́yìn ọmọ ènìyàn kẹ́ lè rí nǹkan lá kẹ́ lè jẹ̀gbádùn. làwọn àfáà fi sọ pé kí ló ń ṣàwọ́ ọmọ èèyàn náà, ṣe gbogbo tọ́lọ́run bá dá pátá sí nítorí tiwa ló fi dáhùn. wallahu ja'ala lakum ma fil ardi jami'a, khalaqa lakum ma fil ardi jami'a, gbogbo tí ń bẹ lórílẹ̀ pátá Ọlọ́run nítorí yín ni mo fi dá. nínú rẹ̀ náà lèyí tá ń sọ yìí. báwo ló ṣe wá jẹ́ wípé Ọlọ́run ọba dá gbogbo nǹkan kí wọ́n máa sìn wá, àwọ̀ wá lè sin lọ. lóbi jẹ́ pé jàmá ẹnu wo la fẹ́ fi sọ̀rọ̀ bàbá déwájú ọlọ́jọ́ gbọ́dọ̀ alkiyama tá a wá sí. oòrùn bó ṣe rí yun àwa ní ń sìn, òṣùpá àwa ní ń ṣiṣẹ́ fún fáǹfààní wá ní, òjò àwa náà ní àǹfààní wá ní, igi àǹfààní wá ní, kí wá ta làwa wá fẹ́ ṣàǹfààní ìwúlò ìjọsìn fún. ló fi jẹ́ pé ẹni tó bá ya kèfèrí pẹ̀lú Ọlọ́run ó ṣe mistake, ó sì mú tó bá déwájú Ọlọ́run. torí pé gbogbo ń ta dáre gbogbo ẹ̀ lákòtì kó lè máa jẹ́ irinṣẹ́ fún yín, kó lè máa jẹ́ ìrànlọ́wọ́ fún yín láti lè jẹ́ kẹ́ rí Ọlọ́run sìn. gbogbo ń tọ́lọ́wọ́ bá sì kó tí ẹ̀ sọ pé ẹ̀ ní ìdí ẹ̀ ń gbà o. òòrùn ń yọ ó ń wọ̀, òṣùpá ń yọ ó ń wọ̀, ẹ̀ ń gbẹ́ kànga omi ń jáde, omi ń wá tó bá tún gbẹ yóò tún jáde, òjò ó tún rọ̀ ẹ̀ tún gbé nǹkan yóò tún jáde, iṣu ó tún jáde, gbogbo ẹ̀ ẹ̀sìn mú gbogbo ẹ̀ ń jẹ́. náà fi ń pe kèfèrí láláì moore alukúfúrù mínà sátìrì wàtágútíyà. ẹni tí ń jẹ́ kèfèrí náà láláì moore tó fọwọ́ boore ọlọ́mọlẹ̀. kẹ́yìn wá sin Ọlọ́run ló di ṣòro fún yín. ẹ wo iṣẹ́ tí oyin ṣe, ládùúgbò iṣẹ́ tó ṣeun mélòó lóyin jẹ ń bẹ̀, ṣèbí torí tí náà ni. inú Ramadan láwàá Ọlọ́run ló mọ iye lítà oyin tẹ́lómi ti mú, Ọlọ́run jẹ́ lè máa mú káwọn tí ń torí ó lè máa rí nǹkan. ẹ wá tún wà ánú Ọlọ́run, ẹ wo gbọ́ àwọn nǹkan ọ̀sìn, kò sí nǹkan ọ̀sìn tá à ń sìn tí orí kìí fẹ́ ta wá díẹ̀díẹ̀. bẹ́yàn ń sin ẹran ọmọ wá ń tẹ́ran ó jẹ fún wọn, bẹ́yàn ń sin ẹja Ọlọ́run níjọ́ jẹ gbèsè, pàápàá jùlọ àwọn ẹja catfish ẹ̀wọ̀n tí wọ́n ń jẹ. káwá lèèyàn ń sin àwọn adìyẹ, àwọn tí ń sin adìyẹ ń gbà míì bí wọn ò jẹun bọ́mọ wọn ò jẹun adìyẹ gbọ́dọ̀ jẹun ní pọ́tírì. wọ́n ó ṣe wàhálà kí ló dé tó ṣù ẹ̀yà kódà wọ́n sì ta ọkọ̀ òun gan ni àwọn adìyẹ ó jẹun. ẹbí ẹni tí ń sin oyin léèrè oúnjẹ èlò lóyin ń jẹ lóṣù, àbí àwọn olóyin bẹ́ẹ̀ ń jókòó, oúnjẹ èlò lóyin jẹ lóṣù. bó ṣe wá rí ọ̀hún ẹtún wá wọ àlùbáríkà oyún tí wá ń wọ́n lítà kan ó ti wọ èlò nìsín 5,000 naira. táàsì ra oúnjẹ kankan fún yín, ẹ wo nǹkan àlùbáríkà ní jẹ́ bẹ́ẹ̀. wá wo iye oúnjẹ rẹ tádìyẹ ọjẹ kó o tó lè rí adìyẹ tàn 20,000. wòye oúnjẹ tí ó jẹ tó bá padà yọ in tí ó kù fún ọgán tó bá yọ oúnjẹ tó yọ wàhálà tó ń ṣe, gbogbo wàhálà tó lóyìn ó ṣe jù pé wàhálà pé mo fẹ́ lọ kó oyin ó wà lọ wá oúnjẹ fúnra rẹ̀ yóò lọ wá, yóò tún wá ní mo dé mo ti pèsè oyin kalẹ̀ ẹ wá kó. kì í wá ṣe pé oyin yẹn ń ṣe fẹ́fọ̀ fẹ́ni tó kàn kó tí àṣẹ Ọlọ́run lóyin ń tẹ̀lé. àwa táà wá ń lá oyin ìjáwà tẹ̀ láṣẹ Ọlọ́run ọba bí. ẹ̀kọ́ wà sí tọ́lọ́run fẹ́ ká mú nípa ọ̀rọ̀ oyin nìyẹn. Ọlọ́run ọba wá ń sọ fún wa wípé báwọn oyin ọ̀hún bọ́ bá ṣe wá ṣe wàhálà tí wọ́n lọ jẹ èso tí wọ́n lọ jẹ ewébẹ̀ yakhruju min butuniha sharabun mukhtalifun alwanuhu. يخرج من
بطونها شراب مختلف ألوانه فيه شفاء للناس. ìdí ń papọ̀ níbi oyin yẹn àjẹsí oyin ìyìn tó jẹ tó pọ̀ àtèyí tí ń jáde bóyá di rẹ̀ lápé ni sẹ́nu náà ni tí ó tún pọ̀ èébì oyin làwa ńlá dáadáa mo gbádùn oyin èébì ẹwọ bọ́lọ́wọ́n tó ṣe mú wa in tó jẹ tó tún bì làwa wá tẹ́ bàtì tínú wá tó ń dùn ọlọ́wọ́n bá ní báwọn oyin yẹn bọ́n bá ti wá bẹ́ẹ̀ àwẹ̀ àtúwá mọ́ jáde látara gbogbo tí wọ́n lọ jẹ ọ̀hún nǹkan kan ó mọ́ jáde ń bẹ̀ ṣàrọ́bùn ọlọ́wọ́n bó pé ní asal ṣàrọ́bùn ìtumọ̀ ní ibẹ̀ ni wọ́n ti fa syrup náà ti fáyọ ẹ máa sọ pé oògùn yìí tablet ìkan syrup lábẹ́wà sọ pé ṣàrọ́p nǹkan tó jẹ́ múmu tí è ṣe lílò ní jẹ́ ṣàrọ́p ní jẹ́ syrup inú kéwú inú lárúbáwá ni wọ́n ti mú syrup ìtumọ̀ ọlọ́run bá ní fi ìṣàrọ́ nǹkan múmu kan yóò máa jáde ń bẹ̀ torí pé kìí ṣe oyin tá ńlá yẹn nìkan ní jáde ń bẹ̀ kìí ṣe oyin yẹn nìkan ló ń jáde ń bẹ̀ ṣe rí afárá oyin yẹn gan lásán iṣẹ́ kan ní lọ́tọ̀ àwọn nǹkan mìíràn tó ń bẹ tó ń jáde àwọn tó mọ̀ ń pa oyin ó tún máa sọ ọlọ́run bá wá ní tẹ bá wá táwọn kòkòrò oyin yẹn bá ṣiṣẹ́ tán nǹkan múmu kan yóò wá jáde látara in táwọn oyin yẹn tí wọ́n lọ jẹ tí wọ́n pọ̀ yóò jáde ń bẹ́ẹ̀. àwọn nǹkan tí ó jẹ́ nǹkan múmu ìyẹn oyin tí ó mọ jáde yẹn yóò wá ní àwọ̀ oríṣiríṣi ìgbà mi ń bẹ oyin mi á funfun ìgbà mi ń bẹ èmi yóò dà gẹ́gẹ́ bí brown èmi ó dúdú kirikiri jẹ́mọ́ ẹ̀wọ̀ alukur'an sórí bí àbí orí bẹ́ẹ̀ ẹ̀wọ̀ ọlọ́run tí bá wá sọ̀rọ̀ nínú alukur'an ló fi rí wípé tí oyin ìgbà èmi ó yẹ́lò èmi ó funfun èmi ó dúdú èmi ó fẹ́ pupa fẹ́sífẹ́sí gbogbo àwọn nǹkan àjẹsí gbogbo ohun tí wọ́n jẹ òun ló ń jáde nínú tí wọ́n ń pọ̀ fún wa yẹn ẹlòmíràn gba oyin gidi ní funfun kò sí ìṣe gidi èyí tí wọ́n jẹ náà ni wọ́n pọ̀ ọlọ́run bá wá jẹ́ kó yé wa wípé oyin kò jẹ́ dandan káwọ̀ rẹ̀ ó dúdú àwọn tí ó mọ bẹ́ẹ̀ ṣarabun mukhtalifun alwanu fi shifa'un linnas ọlọ́run bá ní níbi oyin yìí ìwòsàn bẹ́ẹ̀ ìmúniláradá ó ń bẹ níbi oyin fáwọn ọmọnìyàn ìwòsàn àìsàn ó ń bẹ níbi oyin lílá ìwòsàn ń bẹ níbi oyin tá a bá gbọ́gbẹ́ egbò adáàsán tá a bá ń wá ìwòsàn wọn ni ẹ foyin túnṣe ẹ má fi nǹkan kan sí oyin nìkan fi shifa'un linnas ẹni tó tíná bọ́ sí láà tó jóná ẹ má fi nǹkan kan sí lára oyin nìkan ní ká fi túnṣe ẹ ara rẹ̀ ó sì tún padà máa jọ̀lọ̀ bí ẹni pé náà kankan ò jó jàmá láti inú alukur'an àtúnwọ abala ọ̀rọ̀ ètò ìwòsàn nínú alukur'an kọ́mọ wá lọ ṣe medicine àbọ̀ lọ ṣe pharmacology tí wọ́n ń sọ ìwúlò oyin tí wọ́n wá ń ṣàlàyé nípa àwọn in tí a lè pè ní chemical composition tí ń bẹ nínú oyin tí wọ́n wá ń ṣàlàyé rẹ̀ fún yóò ní gbàdá ń bẹ lè kéwú àti kànùkùrán èyí ni lóníkéwú fi mọ̀ yàtọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa ń gbàdá ń bẹ yunifásitì tí lẹ́jọ́rà kan bá ti sọ ọ̀gá èyí tó ń sọ yìí nígbà tí wà lè kéwú àkúnlẹ̀ kéé láti kọ́ gbogbo èèyàn wọ́n a máa sọ̀rọ̀ pé finally I discover
a very new invention, a very new invention nígbà àti gbọ́ tipẹ́tipẹ́ ó discover nǹkankan àti kàyẹ nínú Qur'an kò tó máa sọ. ìyẹn náà ń pè ní al-ma'lumati sabiqa, previous knowledge. ẹni tó fẹ́ kọ́ yẹn ní nǹkan mẹ́wàá èèyàn ti ní mẹ́ta lára tẹ́lẹ̀, ọmọ akẹ́kọ̀ọ́ yẹn ó tètè mọ̀ ju àwọn ẹgbẹ́ rẹ̀ lọ. in ti ń bẹ níbi kí ó nìyẹn ló fi jẹ́ pé àbòsí ni kéèyàn ní kí ọmọ ó pàdánù kí ó nínú ọmọ. àbòsí ńlá ló bí yẹn ṣe, torí pé kò sí fíìdì láyé tán bá fẹ́ sọ nǹkan mẹ́wàá ń bẹ ó ti ní márùn lára látara Qur'an. kò sí fíìdì kò bá jẹ́ medicine, kò bá jẹ́ engineering, kò bá jẹ́ anything, àfi tí Qur'an yìí ò bá yéèyàn lókù. ó ti ní àwọn kan lára tán bá ti ń sọ ó ti mọ̀ mọ̀ká mo ti kárí nínú al-Qur'an. nínú rẹ̀ lè èyí tààrà sọ wẹ́rẹ́ yìí jàmọ́ odidi ìmọ̀ ni táwọn èèyàn ń ṣe masters lérí ẹ̀ tán ń ṣe PhD lórí ọ̀rọ̀ oyin yìí, research lérí ẹ̀. gbogbo àwọn nǹkan wọ̀nyí jàmọ́ al-Qur'an ó ti tọ́ka gbogbo ẹ̀ fún wa bẹ́ẹ̀. Ọlọ́run ọba ní àwọn ń ta sọ́kalẹ̀ nípa ọ̀rọ̀ oyin yìí bẹ́ẹ̀ bá lè ronú jinlẹ̀ dáadáa wà sí bẹ̀m̀bẹ̀. kìí ṣe pé ọ̀rọ̀ oògùn lọ́lọ́run fẹ́ ṣàlàyé, ṣùgbọ́n Ọlọ́run fẹ́ ká mú wà sí. a sì ti ṣàlàyé ń pa wà sí yẹn fún wa. ẹ wo ibi tó ti bẹ̀rẹ̀ àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run, ibi tọ́lọ́run bá ní kó yin ó gbé ibẹ̀ ni wọ́n dúró sí. bọ́lọ́run bá tún wá fẹ́ràn wọ́n ń ṣẹ́ pé ó yẹ ẹ lọ jẹ ibi tó bá ní wọn ó gbà ibẹ̀ náà ni wọ́n gbà, látara kí wọ́n gbọ́rọ̀ sọ́lọ́run lẹ́nu. Ọlọ́run wá òun wá sí ọ̀nà wọn dúlùlá, òun sí ọ̀rọ̀ ọ̀nà wọn nírọ̀rùn. ibi tó ní ká gbà tán gbà yẹn gbogbo tán fẹ́ rí òun náà ibẹ̀ náà ni wọ́n ti rí. ìyẹn túmọ̀ sí pé ibi tí kò wá bá fọlọ́run ọba rẹ̀ sí níbi tọ́lọ́run ní kò fòun sí bẹ́ẹ̀ náà ló ṣe bọ́lọ́. Ọlọ́run ọba inda dhannil abdi, bọ́ ọba ṣe lérò sọ́lọ́run sí lọ́lọ́run ó fi bìíró tí ẹ̀ náà bá ọ lò. tó bá ti gbà pé níbi kò ṣe tọ́lọ́run kò ní dá fún ọbẹ̀ kò ní dá fún ọ náà, ó dìgbà tó bá tó lọ ṣẹbọ. gbogbo àwọn nǹkan wọ̀nyí Ọlọ́run ọba inna fi dhalika la'ayatan liqawmin yatafakkarun. Inna fi dhalika la'ayatan liqawmin yatafakkarun. Ọlọ́run ọba ní àmì tó tóbi ó ń bẹ nínú ta sọ fún yìí liqawmin yatafakkarun, fáwọn tó bá lè ronú jinlẹ̀ nínú yín. nínú ẹ̀kọ́ díẹ̀ tí ń bẹ̀ẹ̀bẹ̀ lásọ ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ. àwọn olùmọ̀ tafsir àfáwà Ibn Kathir wọ́n ní fi shifa'un linnas ay fil asal shifa'un linnas min adwa'in ta'rudu lahum. wọ́n ní oyin ìwòsàn bẹ́ẹ̀bẹ̀ níbi àwọn àìsàn èyí tó bá kojú ọmọ ènìyàn. ṣùgbọ́n tá a bá ní ká wáyà yìí dáadáa bìbí kọ̀, torí pọ́lọ̀wọ̀n ọba tó ga ọba sọ̀rọ̀sọ̀rọ̀ lọ́lọ́run, ṣé gbogbo àìsàn pátá náà lóyún lè wò ní? ìbéèrè nìyẹn. torí pọ́lọ̀wọ̀n ọba ní fi shifa'un linnas, tó wá jẹ́ wípé ẹni tó rí ń fọ́ á ní kó lọ láyín, ẹni tó dá lẹ́yìn lọ láyín, pé ìwòsàn ti wá oyin ní gbogbo ẹ̀. kò rí bẹ́ẹ̀, kò rí bẹ́ẹ̀. torí pé tàbá bá gbàgbọ́ yí ọ̀rọ̀ Ọlọ́run bó ṣe sọ, oyin bó ṣe rí un bẹ́lòmí bá lá oyin gbogbo sísẹ̀mù rẹ̀ ó dà. oyin kàyí náà bó bá la gbogbo sísẹ̀mù ara rẹ̀ yóò dojú, kò ní mọ̀ tí ń ṣe mọ́. oyin kàyí náà sì ní bí sísẹ̀mù ara rẹ̀ bí ò bá stabilize, bó bá la ara rẹ̀ ó balẹ̀. bínú rẹ̀ bá ń dàrú bó bá lá oyin gbogbo ẹ̀ ó sì sílẹ̀. ẹlòmí ń bẹ ńjọ́ tó bá lá oyin gbogbo nù ló dàrú ni. sáwàá sọ pé ntọ́lọ́wọ́n bá ń sọ yẹn kò rí bẹ́ẹ̀ rárá. àìgbàgbọ́ yé àgbékalẹ̀ ọ̀rọ̀ sí ẹ̀rọ Ọlọ́run ọba tó mọ̀ ọ̀rọ̀ sọ ni. ìgbà tó lọ́wọ́n fẹ́ sọ Ọlọ́run ọba ní fi shifa'un, ó ṣe ní nakra fi Ọlọ́run ọba sọ pé fi àṣìfà. àwọn olùmọ̀ wọn tọ́lọ́run ọba sọ pé fi àṣìfà, ìtumọ̀ náà ni pé gbogbo àìsàn pátá
oyin ó máa kí ọ rẹ̀ gbogbo èèyàn tí bá ti ń ṣàárẹ̀ oyin ó máa kí ọ àìsàn gbogbo èèyàn tó bá lọ jẹ́ pé alifu alam ṣùgbọ́n lọ́wọ́ bá ní fi shifa'un linnas ìtumọ̀ ẹ̀ ní wípé a máa rí nínú àwọn àìsàn tí ó máa ṣe yín tó ṣe pé oyin ni ó máa jẹ́ ìwòsàn rẹ̀ ìtumọ̀ rẹ̀ nìyẹn nínú àwọn àìsàn tí ó máa ṣe yín tó ṣe pé oyin ni ó máa jẹ́ ìwòsàn rẹ̀ ìmí sì ń bẹ tí ó ṣe yín tó yin ò ní jẹ́ ìwòsàn rẹ̀ ó ń bẹ nínú àwọn ènìyàn tí nǹkan bá ṣe wọ́n tá bá lo oyin oyin ó mú lọ ẹlòmí ó sì lo oyin kò ní lọ nǹkan míì ni ó lò ọlọ́run bó ṣe gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ àgbékalẹ̀ yẹn in tó tún nìyẹn kọ́ wá torí wípé bàbá Òṣogbo ó gbé ọkọ̀ síta ó gbé sífíkà sórí ẹ̀ oyin náà ni ẹni tó omi tí ń wọ́ ma oyin náà ní kọ́lá ẹni tó ní kan nǹkan oṣù tí ò ṣe gerege oyin làwọn lò ẹgbẹ́ ní àà torí pé tàbá ọ̀nà Kùránì ọlọ́run sọ pé gbogbo ẹ̀ ọgbọ́tùmọ̀ Kùránì rẹ̀ fi shifa'un nákìrà ní linnas a máa rí nínú àwọn àìsàn tí ó máa ṣàwọn èèyàn tó yin yóò máa jẹ́ ìwòsàn fún ìtumọ̀ ènìyàn Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam Ànábì lóyin fún wòsàn ẹnìkan lọ bá Ànábì wa Muhammad sallallahu alaihi wa sallam ó ní ana rajulan jaa ila rasul sallallahu alaihi wa sallam arákùnrin kan lọ bá Ànábì faqala inna akhi istatlaqa batna ó ní ọmọ ìyá mi inú òjíṣẹ́ Ọlọ́run ọmọ ìyá mi kan bẹ̀ inú fàṣọ tí ẹmọ̀ kí inú ọ fàyàn so faqala isqi asala Ànábì ní ẹ lọ fún lóyin mu tí inú bá fàyàn so ẹ fún kó lóyin fadhahaba fasaqahu asala ẹni bá lọ ó bá lọ fún ọmọ ìyá rẹ̀ inú pé Ànábì ní fún olóyin ìjọba Ànábì gan ló gbóyin fún kó lọ wọ́ oyin kó lọ ọba lá oyin thumma jaa arákùnrin ìbádé faqala ya Rasulallah saqaytuhu asala fama zadahu illa istitlaqa mọ́ mọ̀ fún lóyin kàkà kí inú rùn ó lọ ó tún peléke sí ni ó Ànábì ní idhab fasqihi asala Ànábì ní tún padà ẹ tún fún lóyin ẹjọ́ tún láyìn sí fadhahaba fasaqahu asala ẹni yìí bá tún lọ ó tún fún lóyin thumma jaa faqala ya Rasulallah ma zadahu illa istitlaqa ó ní òjíṣẹ́ Ọlọ́run onúrùn Ọlọ́run ó tún lágbára sí ní o faqala Rasulullah sallallahu alaihi wasallam Ànábì ní sadaqallah òdodo lọ̀rọ̀ Ọlọ́run tó sọ wípé oyin ìwòsàn ló ń jẹ́ fún àwọn kan nínú àárẹ̀ wa kadhaba batnu akhi ọmọ ìyá rẹ̀ tó ní inú yóò lọ irọ́ ló ń pa idhab fasqi asala tún lọ ẹ̀tún fún lóyin fadhahaba fasaqahu fabari'a wọn ni wọ́n bá tún padà fún lóyin inú rún bá lọ Ànábì sọ ìyẹn torí pé Ànábì Ọlọ́run lànábì ẹni yẹn kàn fẹ́ máa láyin ni inú rún ti lọ òun kàn láyin òun ni inú rún ti lọ so má lọ lo hadisi yìí ẹnìkan tí ọ̀sán ń dà láàmú tẹ́ ní ọlá oyin tó ní kò lọ ẹ lọ wá 25 litres ma gbé mú bọ́ bá fi mú tán inú rẹ ní parọ́ òdó lànàbì sọ rárá o ẹgbẹ́ lọ sí ìtọ̀ èyí tá ànábì sọ ìsọ́lá àrẹ̀sọ́lá ànábì Ọlọ́run ni Ọlọ́run fi hàn ànábì pé ara rẹ̀ ti ya irọ́ ló ń pa in tó jẹ́ ká ṣe tẹ̀m̀bí àkíyèsí yìí tábàlọ́ka tafsir afa ibn Kathir àwọn náà sọ tó súnmọ́ ọ̀rọ̀ yìí nínú ààyè yìí kódà fọwà ibn Kathir alayhi rahmatullah wọn ni qala ba'du man takallama ala tibbi nabawi wọ́n ní nínú àwọn tán máa ń sọ̀rọ̀ nípa ìwòsàn èyí tí ó wá látọ̀dọ̀ Ànábì sallallahu alaihi wasallam wọ́n ní law qala fihi ash-shifa'u lin-nas wọ́n ní tó bá lọ jẹ́ pé Ọlọ́run bá sọ pé fihi ash-shifa'u tó fi alifu alam sí lakana dawa'an li kulli da'in kò bá jẹ́ pé oyin náà ni ó máa jẹ́ ìwòsàn fún gbogbo àìsàn walakin qala
fihi shifa'un linnas ó ṣe ní nakra kò fi alif wa lam sí ay yaslu li kulli ahadin min adwa'i barida fa innahu har wa shay'un yudawi biditi bóyá pé abala àlàyé mi làwọn tún ṣe ń bẹ̀ wọ́n torí pé wọ́n rí pé wọ́n ní àwọn àìsàn tí bá máa ṣe èèyàn tó yẹ pé nǹkan tútù ló bí àìsàn bá a bá ti lè lá oyin sí oyin gbóná ẹ rí pé oyin èé tutù mìnìmìnì ìgbésò gbígbóná oyin yóò kápá tútù tó bí àìsàn yẹn ẹlòmíì ń bẹ lápèjúwe láàárọ̀ kùtùkùtù ó bá jẹ nǹkan tútù ó ṣe kí ni ó jẹ nǹkan tútù ìfún wa yìí kò fẹ́ràn láàárọ̀ àárọ̀ kùtùkùtù kó pàdé nǹkan tútù làwọn ẹlẹ́kọ̀ọ́ fi máa ń sọ pé nǹkan tó warm ní kéèyàn máa fi sínú láàárọ̀ ẹ máa wà àwọn bàbá wa ẹ bá ń gbé kan ẹ bá ń gbé kan náà kódà bọ́ọ̀ bá ṣe kíá bó sórí láńtà bó jẹ́ pé kò sí láńtà mọ́ kò sí láńtà mọ́ àwọn ọmọ ìsìn ò lè dájá láńtà mọ́ rechargeable lamp torchlight òun ni láńtà kò sí létí èyí láńtà nígbà kan so wọ́n ra gbé lérí ẹ̀ tó bá ti gbóná díẹ̀ wọ́n ó pò wọ́n yà sáré wọ́n dà ara kan tó lọ àṣùbà ẹlòmíà wa máa sọ pé ẹ̀bà àtàná àtọbẹ̀ láti jẹta òun gbádùn ẹ̀ pọ̀ ó ń parẹ́ ni ó ìfún wa ò nífẹ̀ẹ́ sí nǹkan tútù láàárọ̀ kùtùkùtù kẹ́nìkan wá jẹ irú nǹkan bẹ́ẹ̀ kínú wá fàáso ẹni ọlá oyin torí pé inú tó fàáso yẹn tútù ló bí fífàáso yẹn ẹ fi oyin ẹ fi kojú ẹ pẹ̀lú ògo Ọlọ́run yóò kúrò mẹ́ gbogbo àwọn nǹkan wọ̀nyí náà ní Al-Qur'an ló sọ fún wa Ànábì wa sọ̀rọ̀ púpọ̀ lórí ọ̀rọ̀ oyin àtàwọn ìwòsàn tọrọ ma Al-Qur'an tèmi ibi tá a wọ̀ tá a ti ṣàlàyé ó náà ní àwọn ìdẹ̀rọ Ọlọ́run lórí àwọn èèyàn nínú ìdẹ̀rọ Ọlọ́run ọba náà ní kòkòrò oyin àǹfààní ló jẹ́ fáwọn èèyàn bó ṣe jẹ́ oúnjẹ bó ṣe jẹ́ nǹkan ìgbádùn ó tún jẹ́ wòsàn fún wa Ọlọ́run tó wá ṣe eléyìí ó wá jẹ́ ká mọ iṣẹ́ tí kòkòrò oyin ń ṣe kí n tà ńlá yẹn kó tó wáyé tí kòkòrò oyin tí ò bá gbọ́rọ̀ sọ́lọ́n lẹ́nu báwa náà ṣe ń yarí tá a gbọ́rọ̀ sọ́lọ́n lẹ́nu yìí bóò la ṣe fẹ́ rí kòkòrò oyin lá bóò la ṣe fẹ́ rí wòsàn látara oyin oyin gbọ́rọ̀ sọ́lọ́n lẹ́nu ló bí àǹfààní tiwa káwa náà gbọ́rọ̀ sọ́lọ́n tó dá wa lẹ́nu ká lè ráǹfààní àlìjẹ́nnà abẹ́lẹ́ wọn bá ní tóbi rẹ̀ má ṣe wá lẹ́ni tí ó máa kọ́tọ́ lọ́n ṣe wá lẹ́ni tí ó gbọ́rọ̀ sọ́lọ́n lẹ́nu ọlá àti tóbi Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run á dá tafsir wa tì ní àdàdúgbì tó bá di lọ́la á tún máa tẹ̀síwájú insha Allah ta'ala wa sallallahu wa sallama ala nabiyyina Muhammad sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima oníbèèrè ká béèrè wípé wọ́n ní ǹjẹ́ ẹni tó jẹ́ kápẹ́ntà só lè gba owó àgbàálẹ̀ tí ẹnìkan bá ní kọ́bọ̀ nǹkan tébù só lè gba owó àgbàálẹ̀ láì tí ìṣiṣẹ́ al-muslimuna ala shurutihim bẹ́ẹ̀ bá ṣe máa ń ṣe láàrin ara yín tẹ́ẹjọ́ fẹ́nu kò sí òun lè islam náà fọwọ́ sí islam ò kojú bọ́bẹ̀ wọn báwa ṣe máa ń ṣe ni pé tó bá fẹ́ kan tébù ó sanwó pé lẹ́ẹ̀kan ìjọ báyìí wà gba tébù rẹ̀ tẹ́ bá ti fẹ́nu kò sórí ìyẹn khalas tó bá dẹ̀ jẹ́ pé màá san advance táwọn bàbá wa máa ń pè ní advance àwọn bàbá wa wọ́n gbìyànjú wọ́n ní ó san advance ó san advance tó bá ti san tó bá ti parí iṣẹ́ ó mú èyí tó kù wá tó wáyé pé ní tẹ́ ẹjọ́ fẹ́nu kò sí láàrin ara yín nìyẹn kò sí láì fi bẹ́ẹ̀ tó bá lè kí bẹ́yìn ṣe máa ń ṣe lọ́dọ̀ yín ni pé wọ́n ó ṣiṣẹ́ tán ni wọ́n ó gbé wá ni wọ́n ó gbowó alama ta'araftum alay ní tẹ́ bá jẹjọ fẹ́nu kò sí lọ́dọ̀ yín àmọ́ kí iṣẹ́ sá ti jẹ́ ṣíṣe kó sì jẹ́ àtẹ́wọ́gbà ibi tẹ́sí fẹ́ wò nìyẹn so ti wá báyìí so make sure pé òṣìṣẹ́ oníṣẹ́ in tó bá dẹ̀ lóun fẹ́ náà ni kò ṣe fún èèyàn lè sanwó tálẹ̀ kan náà èèyàn lè san advance kéèyàn padà san balance so bẹ́ẹ̀ bá sì jọjọ fẹ́nu kò sí láàrin ara yín ni tí ẹni ẹ bá dẹ̀ sọ wípé òun ò lè sanwó tálẹ̀ kan òun ó san díẹ̀ ni tó bá ti pé wọ́n náà
so bẹ́ẹ̀ bá sì jọjọ fẹnu kò sí láàrin ṣùgbọ́n ó ní kí n san 50,000 naira mo níjọ́ wo ni màá gba iṣẹ́ mi pẹ̀lú ògbó ọlọ́run tó bá dijọ́ Jímọ̀ tí ń bọ̀ aago mélòó kásásọ lọ́wọ́ àárọ̀ kò sí aago tí ń jẹ́ lọ́wọ́ àárọ̀ kò sí aago tí ń jẹ́ bẹ́ẹ̀ aago mẹ́jọ aago mẹ́sàn àárọ̀ aago òní ṣé ẹ̀ta bá ti fẹ́ máa bára wa dá nǹkan pọ̀ ẹjá jẹ́ ọmọ ìyẹnjú pé lọ́wọ́ àárọ̀ kò sí tí ń jẹ́ lọ́wọ́ àárọ̀ ẹ sọ àsìkò pàtó déédéé aago mẹ́jọ àbọ̀ tọ̀ inshallah aago mẹ́jọ àbọ̀ lèmi ò mọ̀ retí láti aago mẹ́jọ màá ti dúró tòsí tá aago mẹ́jọ àbọ̀ bá ti lò pún màá wá sọ́kọ̀ mo fẹ́ gbé ẹrù mi torí pé 50,000 ó ti gbà mo wá dọ́dọ̀ rẹ wá ní ló ti ẹ̀wà ń bẹ̀ ní pé àrígi ní sọ́ọ̀mẹ́lì kí lọ́kàn mi pẹ̀lú pé ẹ̀rí ní sọ́ọ̀mẹ́lì tó fi gba 50,000 lọ́wọ́ mi in tó bá fi lè mú mi má gba iṣẹ́ yẹn lọ́sẹ̀ òun tó bá fi lè di ọ̀sẹ̀ tí ń bọ̀ ó gbúdọ̀ dá ṣéǹjì padà fún mi torí pé nínú tí mo sanwó ẹ̀ táìmù wà nínú tí mo sanwó ẹ̀ ìdẹ́fì mọ̀ ń sìn ọfẹ́ ránṣẹ́ lọ́dọ̀ télọ̀ ó ní èló lẹ̀ ránṣọ ìwé aṣọ yìí 5,000 láàrín níjọ́ wo ni màá gbà lẹ́yìn ọ̀sẹ̀ méjì lẹ́tọ̀ wá gbà ó tí n bá fẹ́ gbà lọ́la ẹwọ nǹkan yóò ní ṣé 5,000 náà rárá o láíláí ẹ mọ̀ pé express nìyẹn àásà ìsìnsìn nìyẹn tẹ́ bá gbà lọ́la ẹ̀mú 20,000 wá o gbàtẹ́mi náà sì fẹ́ lo aṣọ lọ́la sẹ́wọ̀n kí màá sọ 20,000 mo wá ní 5,000 ló ní kí n mú wá lẹ́yìn 2 weeks ó ti calculate time yẹn náà 2 weeks yẹn ló fi jẹ́ 5,000 mi wá rí aṣọ yẹn gbà until after 3 months ṣé 5,000 ló ti yẹ kó tún gbà ṣé ẹ̀kọ́ yẹ kó dá sẹ́ǹjì padà ẹ má bínú aláàjì ẹ má bínú ààrọ ọmọ ṣẹ́bí ti gbà kan mẹ́ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ó yẹ kó dá sẹ́ǹjì padà fún mi àfi tí n bá ní mo yọ̀ǹda lẹ́yìn ẹ̀kọ́ nípa law of contracts ó ń bẹnu Islam púpọ̀ ọ̀pọ̀lọpọ̀ wa àmọ́ wa èlò àbí kó ti ẹ̀dẹ́ ṣọ́ọ̀bù rẹ̀ ó ti sá lọ àgbàlagbà máa ń sunkún lọ́jọ́ ọdún Iléyá tó gbà bó ní aṣọ yìí mo fẹ́ wọ̀ lọ aláàjì láìsọ ọmọdé ẹ̀wọ̀ àìsọ yìí náà lẹ́wọ̀ lọ yìí ọmọ wọ̀ yìí ó tún di aago mẹ́wàá alẹ́ ó tún wá jókòó aláàjì ẹ̀ lọ sùn sàlámù àlékún àṣùbà báyìí mọ́sáàsì unity wá kiri ń kò lè lọ́wọ́ ọba kásùbà owó lẹ̀ tẹ́lọ yìí ń kọ́ tẹ́ ẹ̀ bá ń gbúrò lágbájá wo lágbájá sáré lọ ṣọ́ọ̀bù ẹ̀ báyìí kó o ní kọ́ gbàgbọ́ ó dé ṣọ́ọ̀bù wọn títì ní ṣọ́ọ̀bù wa o wọ́n wá délé wọn ni wọ́n mọ̀ travel lánàá ó travel baálé ilé òbò ẹ̀kú nítorí Ọlọ́run tó wọ̀ lásán mi tó wọ́ wọ̀ lọ yìí ọwọ́ adé yìí ọ̀sẹ̀ kan ọwọ́ aràn ẹ̀ lọ́ba àgbàlájì kan má bínú ọmọ wọn náà ní á kan má bínú balance wọn tó kù kan fi ránṣẹ́ so àbìtì òwú ni ò sí kan balance tó kù yóò tún gba balance ẹ wọ̀ ọ̀nà tá a fi ń ṣàbòsí fúnra wa o tẹ́niyẹn ò bá yọ́nú sí aráàmù ló jẹ́ o àfikọ́ ọbẹ̀ kó níwẹ̀ òun yọ̀ǹda gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹja máa kíyèsí tó o bá ní ọ̀sẹ̀ kan jò tí o bá fi ní jọ́sẹ̀ kan yẹn tètè sọ fún jẹ́ kó tètè mà kó lè ronú alternative gbogbo àwọn nǹkan yìí à ń pariwo ṣẹ̀ríà ní tí ń jẹ́ ṣẹ̀ríà nìyẹn o ló jẹ́ pé ta bá ń lo ṣẹ̀ríà gan ọ̀pọ̀lọpọ̀ wa ní páńpẹ́ rẹ̀ ọ̀kọ́ gbé o torí pé àfìgbésí ayé wa àfífọ́lò ṣẹ̀ríà ń gbọ́ ọlọ́run ọlá tó bẹ̀rẹ̀ kọ́ ṣe àwọn wa bákan náà oníbèèrè kan béèrè wípé wọ́n ní a nídìí àlàyé tó pọ̀ please we need more explanation on how and why Prophet Muhammad plait his hair because some brothers in UK who are Muslim are using the hadith as evidence wípé kí nìdí tánàbí fi ba irun rẹ̀ torí pé a rí àwọn ọmọ ìyá kan ní UK táwọn di irun wọ́n dẹ̀ sọ pé ànábì làwọn fi jọ nǹkan bẹ lára wọn gbogbo ẹni tó bá lánàbì di irun ó parọ́ mọ́ ànábì sallallahu alaihi wasallam gbogbo ẹni tó bá lánàbì di irun ó parọ́ mọ́ ànábì so gbogbo àwọn tí ń di irun
ìlànà oúnṣàgbó ni wọ́n tẹ̀lé kìí ṣe ìlànà ànábì sallallahu alaihi wasallam. in tí ànábì lárúbáwá ni ànábì sallallahu alaihi wasallam, lárúbáwá ni ànábì. in táwọn lárúbáwá máa ṣe sí irun lànábì ṣe. irun lárúbáwá yàtọ̀ sí irun tiwa yìí. téèyàn bá rí àwọn lárúbáwá ọkùnrin bá wọ́n ó gba ogbórun wọn báyìí, wọ́n ó gbà pọ̀ lẹ́yìn, wọ́n á fi nǹkan kan mú. sẹ́yìn pé lọ́dọ̀ tí wá ń bí obìnrin ní máa ṣe bẹ́ẹ̀, kí lọ fẹ́ gbá ń bí irun ti ẹ̀yí nítorí pé gbogbo ọ̀pọ̀lọpọ̀ orun gan ó ti rẹ̀ tán, ó tí wọ́n 25 years tó ti pá lórí. ṣùgbọ́n àwọn lárúbáwá irun yẹn pọ̀, ọkùnrin wọ́n pa sẹ́yìn báyìí, wọ́n wà fi nǹkan mú tí ó tún yọ sẹ́yìn báyìí, àbí kí wọ́n fi nǹkan mú, wọ́n lè mú sẹ́yìn, wọ́n lè mú sẹ́gbẹ̀, wọ́n lè mú sẹ́gbẹ̀ báyìí. nǹkan táwọn ẹbí ṣe nìyẹn, gẹ́gẹ́ báwọn lárúbáwá ṣe máa ṣe irun. tí a bá lè èèyàn ba irun, èèyàn di irun, àmọ́ tí ń jẹ́ bẹ́ẹ̀ o. so ti yé báwọn èèyàn ṣe ń di irun bí ó ń Ṣàngó yìí, kẹ́lẹ́ ànábì làwọn fi jọ, wọn ò fi jọ ànábì ò sallallahu alaihi wasallam. ìntànábì ṣe níjọ́ tó ṣe lẹ́yìn ìjọ́ yẹn kò ní sásìkọ́ọ́lẹ̀ ìní ìmọ̀. ànábì ṣe gẹ́gẹ́ bí lárúbáwá torí pé wọn ànábì máa fẹ́ bo etí rẹ̀ níbi tí irun rẹ̀ pọ̀ dé sallallahu alaihi wasallam. so ṣé irun ti ẹ́ rí bẹ́ẹ̀? so èyí táwọn èèyàn ń ṣe tán dirun kì í ṣe súnà ànábì o. àwọn wo náà bẹ̀rẹ̀ irun dúdú yẹn? àwọn ọmọ burúkú ní UK ní US tí ṣètọ́ọ̀nù ń fọpọlọ wọn ṣeré, àwọn ni wọ́n ń ṣe ó. ànábì dẹ̀ sọ fún wa pé man tashabbaha bi qawmin fahuwa minhum. gbogbo ẹni tó bá ti ń kọ́ ṣe àwọn èèyàn burúkú òun náà ti dára wọn. so àlàyé nìyẹn ní ṣókí lérí rẹ̀. abẹ́ Ọlọ́run Ọba subhanahu wa ta'ala ilé ìta gbọ́ Ọlọ́run tó ṣe wá láǹfààní, àwọn èyí tá a ti ń gbọ́ tẹ́lẹ̀ Ọlọ́run jẹ́ kó wúlò fún wa. wa sallallahu wa sallama ala nabiyyina Muhammad sallallahu alaihi wa sallam wa ala alihi wa sahbihi wa sallama taslima. subhanakallahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk. assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.